Hello, hello. Ẹ̀yin èèyàn mi. Adúpẹ́ o, ṣáláfíà la bá yín, ṣáláfíà la wà. Àlàáfíà Ọlọ́run yóò máa jọba nínú ayé wa títí láéláé. Àmín. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ní àwọn abẹ́lẹ́jayán, àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ nǹkan re pẹ̀lú ọmọnìkejì, àwọn lọ́lọ́run máa dojú tì nígbà gbogbo. Gbogbo àwọn ọ̀tá Naomi Ọlọ́run máa dojú tì wọ́n. Nítorí pé wẹ́rẹ́wẹ́ lágbára Kristi kì í ṣe choice Naomi ní pé kóun padà sáàfin. Ṣùgbọ́n wọ́n ní nítorí pé àwọn olólùfẹ́ Naomi ti pọ̀ jù. Àwọn supporters Naomi pọ̀ jàǹtìrẹrẹ. Àwọn tó ń fẹ́ àlàáfíà Naomi pẹ̀lú kábíyèsí. Níṣe làánú kábíyèsí tiẹ̀ wá ń ṣe gbogbo àwọn fáǹsì Naomi àti ti kábíyèsí pé kí Naomi jọ̀ọ́ kó fọwọ́ wọ́nú, kó fi torí kábíyèsí kó padà sáàfin torí kò sí nǹkan tí Ọlọ́run kò lè ṣe. Bẹ́ẹ̀ ni, kábíyèsí ó ti rí nínú òye pé tí Naomi bá wá sí ààfin, gbogbo nǹkan tí ò tó ó máa ṣẹ́kù. Pé tí Naomi bá tún wá sáàfin, Ọlọ́run máa fọ ààfin mọ́ through Naomi. Gbogbo àbàṣà, gbogbo obstacle tó ti gbé sínú ààfin tó jẹ́ pé ààfin yẹn kò rojú kò ráyè. Tí Naomi bá wọlé, wọ́n lókùnkùn máa paradà nítorí iná, ìmọ́lẹ̀, òun ni Naomi. Kò sí ibi tó wà báyìí, gbogbo atmosphere yẹn, ìyanu máa ṣẹlẹ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni. Oh yes. Wọ́n ní Yèyé Kudi pé àwọn fans Naomi o, gbogbo àwa fans Naomi, wọ́n ní inú ẹ̀ dùn pé Naomi máa padà sáàfin officially. Ó ní bí kábíyèsí bá ṣe tú mi gbé àìmọye ìgbà, uncountable, pé ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ láti gbé Naomi níyàwó. Torí ọmọ tán tó gbé níyàwó ni àwọn yẹn ní ìyàwó gidi. Tọ́lọ́run yàn fún ọkùnrin láti òde ọ̀run wá. Ọmọ tí ò tiẹ̀ tí mọ nǹkan tó ń jẹ́ ọkùnrin rí. Bóun àti kábíyèsí ṣe pàdé. Kábíyèsí ni ẹni tí ó ṣe gbogbo ayé bẹ̀ tí Ọlọ́run dẹ̀ ṣàmì sí. Ẹ wá ní kí kábíyèsí má máa kú lé Naomi. Ó ní ibi tó bá ti wọ̀ ní ibi tí Naomi bá wọ̀ ló máa wọ̀. Wọ́n wá sọ pé àwọn onísọkúsọ, àwọn tó ń fẹ́ nǹkan rí, tó ń fẹ́ nífẹ̀ẹ́. Wọ́n ní báwo ni Naomi ṣe pẹ́ padà sáàfin. Ṣèbí Naomi nìkan ló fọwọ́ ara rẹ̀ kẹ́rù kúrò láàfin. Ṣèbí Naomi ló lọ sọ níta gbangba, tó lọ sọ fún íńtánẹ́ẹ̀tì pé òun ò ṣe mọ́. Ṣé ẹ feel pé ojú ọmọ yẹn ni? Ẹ feel pé ọkàn ọmọ yẹn ló fi kúrò láàfin tí ó bá jẹ́ pé àwọn oníṣẹ́ ibi, àwọn tó ń sin ọmọ yẹn kúrò láàfin. Bẹ́ẹ̀ tí Ọlọ́run ti fẹ́ dá padà. Gbogbo ọ̀nà ìbùrú tẹ́ ti ṣe fún Naomi, Ọlọ́run fẹ́ dá padà fúnra wọn. Lẹ wá ń sọ pé kò sáàyè. Ẹni tó bá sọ pé Naomi ò ní wá sáàfin, Naomi ò ní bá láàfin. Ẹ̀yìn ẹ̀ lágbára Kristi. Tó bá sọ pé kò ní ṣojú òun, ẹ̀yìn ẹ̀ ló dẹ̀ máa ṣe. Tí Naomi máa wá sí ààfin yẹn live, woefully, lágbára Kristi, kò sí nǹkan tó máa yiri ẹ̀ wò lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ó ṣe kíní kan, ó ṣe gbá, ó kúrò, ó ṣe gbá. Kábíyèsí lóhùn ò le now. Nígbà tí kábíyèsí tó lọ sọ fún kábíyèsí kí kábíyèsí yọ̀ǹda òun kó òun kúkú máa lọ. Kábíyèsí ní ńlá yọ̀ǹda ẹ pé kíni, ṣé mo lé ẹ láàfin ni? Mo lé ẹ pé o kì í ṣe ìyàwó mi. Ṣèbí ìwọ ló lọ, òun dẹ̀ right nǹkan tí Naomi ṣe yẹn, that is the right thing níwájú Ọlọ́run. Bó ṣe rí nǹkan tó bínú tó lè bínú tó kúrò. Ṣèbí ẹ̀yin náà ni. Wọ́n ní àjàlá ta ń nà, wọ́n lẹ́yìn náà kọ́ yìí. Ẹ̀yin náà kọ́ lè kúrò láàfin. Ẹ̀yin tó jẹ́ pé ilé ọkọ yín ò gbà yín, ọ̀nà ò gbà yín. Ẹ̀yin alágbèrè dédé yìí. Ẹ fọkọ yín lẹ̀ sá wá sí sáàfin wá lé Naomi kúrò. Nígbà tí ẹ wá ń bọ̀, ṣé lásán ni? Ẹ mọ̀ pé ìwà yín ló jẹ́ kí ọmọ yẹn ìwà yín àti ìṣe yín àti gbogbo nǹkan tẹ́ dì láti wá jẹ́ kí ọmọ yẹn tẹ́ ṣí kúrò ní ọkọ. Nígbà tí ẹ ti mú kúrò. Ọlọ́run dẹ̀ ti fẹ́
wọ́n ní ìgbẹ̀yìn ló máa sọ fún wa pé báyìí ni Ọlọ́run ṣe fẹ́ ṣiṣẹ́. Wọ́n ní ọ̀tá ń gbógun lásán, Ọlọ́run ló ní ìgbẹ̀yìn Naomi ti dé náà, ìgbẹ̀yìn ẹ̀ ti dé tán. Ẹ wá ń pariwo, ẹ ì tí ì rí nǹkan kan. Àfẹ́ni tí inú ẹ̀ bá mọ́, tọ́wọ́ ẹ̀ bá mọ́ pé kò ní nǹkan kan ní í ṣe pẹ̀lú bí Naomi ṣe kúrò láàfin. Òun nìkan ló máa fara re dúró sáàfin yẹn. Ṣùgbọ́n pé ẹ ní kí ọmọ yẹn má wọlé torí pé ẹ fẹ́ gbádùn nǹkan tí Naomi ń gbádùn. Nítorí kíni lẹ ṣe fẹ́ gbádùn ẹ̀? Ṣẹ́yìn ni first wife Ọọ̀ni. Ṣé rí nǹkan tí Naomi fi ju gbogbo yín lọ fíofío láìmọye ìgbọ́mọ kékeré jòjò. Kò tí ẹ yẹ kí kábíyèsí máa fẹ́ ìyàwó tó ti ṣe lábàṣà. Wọ́n ti pò wọ́n ṣàn kó tó wá sáàfin. Ọmọ yìí very neat girl, ẹni tí Ọlọ́run dá, a virgin girl. Òun ló yẹ kí kábíyèsí máa fẹ́. Ẹ wá ní kí ló dé tí kábíyèsí ò ní máa kúnlé Naomi. Ó gbọ́dọ̀ kúnlé torí àkọjá ewé Naomi. Òun ni kábíyèsí. Kábíyèsí kẹ̀dẹ̀ rẹ̀ Ọlọ́run yan Naomi fún látọ̀dọ̀ ọ̀run wá. Ẹ wá ní báwo ló ṣe ṣe. Kí ló kàn yín tó bá Naomi bá kó kúrò láàfin? Ṣé kábíyèsí ló sọ fún yín pé kò tẹ́ òun lọ́rùn? Ó tẹ́ kábíyèsí lọ́rùn ló ṣe kábíyèsí fẹ́ gbà padà. Ni kábíyèsí ṣe fẹ́ gbà padà. Kí ló kàn yín bẹ̀? Ẹ wá sọ̀sọkúsọ. Ó ti lọ dànáàsì, ó ti lọ ṣe kíni. Wọ́n ní Naomi máa ṣe ìwé, ó fẹ́ ṣe history. Ó máa ṣe ẹ̀yin náà mọ̀ history, ìwé history tó fẹ́ ṣe. Ìwé ìtàn ayé Naomi ní ààfin yẹn. Naomi máa ṣe. Ó máa ṣe jáde. Gbogbo yín pátápátá ló máa ṣe mọ́ nínú ìwé ìtàn. Bẹ́ẹ̀ ni tó jẹ́ pé gbogbo ayé ló máa gbọ́, gbogbo ayé ló máa ra ìwé yẹn. Bẹ́ẹ̀ ni tójú máa ti Sátánì àtàwọn gbogbo ẹ̀. Kí ni tiyín? Ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ẹ̀yin oníṣẹ́ ìkà. Gbogbo yín náà ti ń jẹ ìyà ẹ̀ díẹ̀díẹ̀. Ẹni tó ní kò ní ṣojú òun, ó máa ṣẹ̀yìn ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn wa, ó ga jù. Wọ́n ní Yèyé Kúdí, ó ní òun nínú ẹ̀ dùn jù. Ó lóhùn láwọn, ó ní Naomi ń padà bọ̀ live, yours truly, nítorí pé àwọn fans Naomi, wọ́n wà lẹ́yìn Naomi gbágbágbá. Wọ́n ní Yèyé Kúdí sọ pé kí Naomi má wọ̀rí, gbogbo àwọn tí ẹ̀ ló wà láàfin. Àwọn tí Yèyé Kúdí wọ́n lọ kún ààfin. Tó jẹ́ pé nígbà tí Ọlọ́run tó ti rán gbogbo àwọn oníṣẹ́ ibi yẹn, kí Ọlọ́run kó rán wọn níṣẹ́ àrèmábọ̀. Ó rán wọn níṣẹ́ tó máa lọ tán ní padà. Àwọn èèyàn gidi Ọlọ́run á fi wọ́n rọ́pò. Tó jẹ́ pé àwọn fans Naomi, agbára Kristi. Ẹ jẹ́ kí Naomi dé sáàfin. Gbogbo yín, gbogbo òkùnkùn yẹn ó máa ní wọ́n lára. Wọ́n ti mọ̀ pé tí Naomi bá dé sáàfin, gbogbo ibẹ̀ yẹn máa ní olúkálùkù wọn lára. Ara wọn máa ta wọn, ara wọn máa já wọn jẹ. Wọ́n máa kébù sí. Ẹ ríran wò, Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìyanu. Ó fẹ́ fi iná la àárín ààfin yẹn kọjá. Lágbára rẹ̀. Ṣèbí Naomi, Ọlọ́run ló máa sin Naomi wá sáàfin náà. Ṣé fi pé Naomi nìkan ló fẹ́ wá fún àwọn ogun ọ̀run, àwọn áńgẹ́lì mímọ́, gbogbo wọn máa ṣíwájú. Naomi máa wà láàárín. Àwọn ogun ọ̀run wọ́n máa wà wájú, wọ́n máa wà lẹ́yìn. Ẹ ríran wò. Naomi máa ṣe lọ lágbára Kristi. Ọlọ́run ń bẹ pẹ̀lú ẹ. Ìwọ àtàwọn ọmọ ẹ, lágbára Kristi. Ẹ máa yọ̀tọ̀ mí tí yín. Wọ́n ní ẹ máa tàtù ni. Bulletproof ni yín. Wọ́n ta, Ọlọ́run kan máa ta padà fún wọn ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ ká fi torí afẹ́wé àwíjàre kí tán lẹ́nu. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ẹ bá wa share, ẹ bá wa like, kẹ́dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé o, wọ́n tó fi ń ṣe lágbára Kristi. Ẹ̀jẹ̀ Jésù, ẹ ní fi gbọ́mọ sí. Ní fi gbọ́mọ sí. Ẹ̀yin la máa bá. Ẹ̀yin la máa bá. Àwa la máa wá. Ẹ̀yin la máa bá. Lágbára Kristi Jésù Olúwa wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.